السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد. إليني إذن لك إليكتا لتنو على المنظومة اللامية لشيخ الإسلام ابن تيمية الحراني رحمه الله تعالى. أما أقبي على والوري أسيوني إليه كانوا بتي الناظم رحمه الله تعالى تي وتنسقي: وأقول في القرآن ما جاءت به آياته فهو الكريم المنزل، وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأول. أفاني وأقول وننتي منصه تما ما صه تما دنيني هذه سوكا تمونيني هذه سوكا. القول نبي يعني ما أقوله بلساني وأعتقده بقلبي. ntí mò ń sọ lórí ahọ́n tí mi ò kí ń gbé pamọ́ tó dẹ̀ wà nínú gbáàyà mi pé òun náà ni mo ní ládé sọ́kàn. fil qur'ani, nípa al-qur'an. al-qur'an orúkọ ló jẹ́ fún tírà ilé tí Allah subhanahu wa ta'ala tí ó sọ̀kalẹ̀. wọ́n sọ ní orúkọ yìí torí pé wọ́n máa kà á ní al-qur'an li'annahu yuqra, nítorí pé أمان كاني. ما جاءت به انتي موني لا دي سوكا نيبا القرآن ومناني ما جاءت به انتي أموة آياته أو آياره انتي أو آياره تموة تنشال يفوا إنان ما صح نيباره. فهو الكريم المنزل. القرآن الكريم ينان قرآن لقمل ينان القرآن قرآن لقمل ينان تتواجه المنزل تسوكاله لا تيرى الله سبحانه وتعالى. يبي الله سبحانه وتعالى بيسكوي: وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا. فنبقنا أنزلناه أصوكاله أصو القرآن يكاله أصوكاله كما جاء قرآنا عربيا كما جاء قرآن تاسوكاله بلود الأربعة. الله سبحانه وتعالى وجاء ينبي القرآن منزلنا ومسوكاله. فهو الكريم المنزل. القرآن قرآن رقم لينان توجه المنزل من عند الله سبحانه وتعالى. سوسك لا ترى الله جل وعلا. سلينا فاني وأقول بكنا متنصه مني لا دي سوكا بكنا منصه من بها نقوى عقيدة متوان نبايا مي بكيني قال الله جل جلاله. الله سبحانه وتعالى أصى باي
ẹni pé àdìsọ́kàn mi nípa al-Qur'an ni àdìsọ́kàn kan tẹ́ pé mo mọ́ lórí qala Allahu ni wal Mustafa al-Hadi ẹni pé qala al-Mustafa al-Hadi wípé al-Qur'an anabi sallallahu alayhi wa sallam al-Mustafa al-Mujtaba ẹni tí Allah subhanahu wa ta'ala tó sàlẹ́sà tó yàn láàyò máa sọ pé òun náà sọ ẹni pé àdìsọ́kàn mi nípa al-Qur'an mo mú láti inú qala Allahu qala rasuluhu wala ata'awwalu yóò ṣe ta'wil yóò ṣe ta'wil so kí ni ká tó ń jẹ́ ta'wil a máa mọ̀ insha Allah ta'ala ní àìpẹ́ so albaytul khamisi yẹsẹ̀ orin ẹlẹ́ẹ̀karùn-ún wa aqulu fil qur'ani ma ja'at bihi ayatuhu fahuwa al-karimul munzalu so nínú nusakhu nínú àwọn òǹtẹ̀mí fún làmíyà yìí a rí bẹ́ẹ̀ pé fahuwa al-qadimul munzalu fahuwa al-qadimul munzalu so eléyìí tí wọ́n gbà lérò pẹ̀lú al-qadimu níbi òun ni pé azaliyu iná ni pé al-Qur'an tí Allah subhanahu wa ta'ala tó ṣe kíni tó ti sọ̀kalẹ̀ tipẹ́tipẹ́ iná ni tó dẹ̀ jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó ti sọ ó dẹ̀ ti kọ kalẹ̀ sínú al-lawhul mahfuz tipẹ́tipẹ́ so eléyìí ni ó ń jẹ́ ìsì fáwọn tí wọ́n sọ pé al-Qur'an makhluq ni pé Allah subhanahu wa ta'ala ó dáni yóò máa jẹ́ ìsì fún irú àwọn èèyàn báyìí so tó ń ti pé àwọn olùmọ̀ sọ pé àkín ròyìn al-Qur'an pẹ̀lú al-qadim pé nǹkan tó ti pẹ́ pẹ̀lú pé tí wọ́n sọ pé nǹkan ti pẹ́ al-qidamu nisbiyyun wọ́n sọ pé nǹkan ti pẹ́ so wọ́n túmọ̀ sí pé nǹkan míì dé lẹ́yìn rẹ̀ tó dáa jù lọ ẹ bá sọ pé bàtà yìí ó ti old so bàtà tó ti pẹ́ ni wọ́n túmọ̀ sí pé bàtà míì wà tó pé òun jẹ́ jadid eléyìí tó ti pẹ́ yẹn yóò ti ní àwọn ààyè kan lára kò tẹ́ pé eléyìí tó jẹ́ tuntun òun ní so al-Qur'an kò rí báyìí ìdámù rẹ̀ ní pé kí ni Allah subhanahu wa ta'ala sọ lọ́rọ̀ tipẹ́tipẹ́ ó ti sọ lọ́rọ̀ tipẹ́tipẹ́ so bí ó ṣe rí náà ni iná nílé torí ẹ̀ nítorí al-qadimu yìí tó wá náà ọ̀nà sàkó kankan yìí torí ẹ̀ ní apá kan náà olùmọ̀ wọ́n fi sọ pé tó bá yẹ pé bó ṣe nílẹ̀ nítòótọ́ ọ̀rọ̀ yìí ni làmíyà yìí a lè fi nílẹ̀ fún Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah torí pé nínú àwọn tó máa ń takò ká máa ròyìn al-Qur'an pẹ̀lú al-qadim òun ni Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala wa so bí eléyìí bó ṣe rí iná ni so n ta wá fẹ́ gbọ́ yìí nínú ẹ̀sìn orin yìí láti pé nínú eléyìí tó rí kọjá àti rí mas'ala àrí àwọn masáìl kan bẹ nínú rẹ̀ ní pípẹ́ ọ̀ràn yẹn iná ni ká máa nífẹ̀ẹ́ àwọn sàhábà so inú rẹ̀ òun náà ni pé ẹni ọlá iná làwọn sàhábà ogun ọ̀pẹ́ pátá so ó di méjì báyẹn ẹlẹ́ẹ̀kẹta òun ni pé àwọn sàhábà yatafadalun wọ́n jura wọn lọ nípò wọn sí lórí ipò kankaná so nǹkan mẹ́ta tààrí mú nínú ẹ̀sìn orin méjì tó rí kọjá ní hubbu sahabati kullihim li madhhabun wa mawaddatul qurba biha atawassalu wa likullihim qadrun ala wa fadailu lakinnama as-siddiqu minhum afdalu so lè tí wọ́n máa kún níbí òun ni pé manhaja àwọn ahlus sunnati wal jama'a nípa al-Qur'an kí ni àkídà àwọn ahlus sunnati wal jama'a nípa al-Qur'an àkídà àwọn òun náà ni pé al-Qur'anu kalamullahi munazzalun ghayru makhluq òun ni pé al-Qur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ó tó wá jẹ́ munazzal in tí Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ kì í ṣe ẹ̀dá Allah subhanahu wa ta'ala so Allahu jalla wa ala ó sọ al-Qur'an yìí ó sọ kalẹ̀ ni kì í ṣe pé bóyá ó dá gẹ́gẹ́ bó ṣe dáwọ̀ ẹ̀dá yòókù rárá so Allah subhanahu wa ta'ala ó sọ kalẹ̀ nítorí pé nínú in tí àbúkátà láti mọ̀ síwájú eléyìí ni pé Allah subhanahu wa ta'ala ó máa ń sọ̀rọ̀ ọba tó máa ń sọ̀rọ̀ ní ṣùgbọ́n ìsọ̀rọ̀ rẹ̀ kò jọ ìsọ̀rọ̀ tiwa
laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir. kò sẹ́ni kankan tó dàbí Allah subhanahu wa ta'ala, kò sí nǹkankan tó jọ Allah subhanahu wa ta'ala. òun ló negate lè fúnra lára ẹ̀. òun ti bẹ́ẹ̀ náà tó wá sọ pé as-sami'u lòun, olùgbọ́ lòun, òun á máa gbọ́. al-basiru lòun, olùrí lòun, òun á máa rí. so a rí pé eléyìí tí àwọn ẹlòmíì lè fẹ́ máa rò pé bó láì sọ pé Allah subhanahu wa ta'ala ń sọ̀rọ̀. ó ń túmọ̀ sí pé a ti fi ń jọ àwọn ẹ̀dá rẹ̀ nìyẹn. Allah ní rárá o, kò rí bẹ́ẹ̀ o. laysa kamithlihi shay. má jẹ́ kó wá sínú làákàyè rárá wípé tó bá ti ń fi nǹkan kan rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala níròyìn, ó ti wá ń dàbí àwọn ẹrú rẹ̀ nìyẹn. àbí táwa sọ pé à ń sá afẹ́fọ́ Allah subhanahu wa ta'ala mọ́, táwa sọ pé kò ní ròyìn kankan rárá. òun ló sọ pé kò sí nǹkankan tó dàbí òun. òun náà ló tún wá sọ nínú àyà kan náà pé wa huwa as-sami'u al-basir. olùgbọ́ lòun, olùrí lòun. a mọ̀ pé àwọn ẹ̀dá náà a máa ń gbọ́, a sì máa ń rí. so Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó máa yé wa wípé òun máa ń gbọ́, òun sì máa ń rí. so eléyìí yóò ti jẹ́ kó yé wa pé bí Allah subhanahu wa ta'ala bó ṣe negate pé kò sí nǹkankan tó dàbí òun yẹn, ó túmọ̀ sí pé rírí rẹ̀ náà kò dàbí rírí ẹnìkankan, gbígbọ́ rẹ̀ náà kò dàbí gbígbọ́ ẹnìkankan. so torí pé Allah subhanahu wa ta'ala ó ní dhat, ó ní pàápàá. so wa sifatu ala qadri dhawat. àwọn ìròyìn ní bí ìntafẹ́ ròyìn bá ṣe rí, bẹ́ẹ̀ náà ni ìròyìn rẹ̀ ó ṣe rí. èèyàn nísìnyí àmọ́ béèyàn ṣe rí, àmọ́ bọ́wọ́ rẹ̀ náà ṣe rí. adìẹ àmọ́ bó ṣe rí, àmọ́ bọ́wọ́ rẹ̀ ṣe rí. ewúrẹ́ àmọ́ bó ṣe rí, àmọ́ bọ́wọ́ rẹ̀ ṣe rí. àgùntàn, màálù àmọ́ bí àwọn nǹkan yìí ṣe rí. a sì mọ bí, yẹn ni pé a mọ picture wọn, a rí wọn rí báyìí. a sì mọ bí àwọn ìròyìn wọn yìí ṣe rí. ọwọ́ ni, ojú ni, etí ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so Allah subhanahu wa ta'ala, ìjà rẹ̀ nìkan nu wa tó rí rí kò sí. tòun ti bẹ́ẹ̀ a sì gbà wípé Allah subhanahu wa ta'ala ọba tó ń bẹ ni, tó exist. gbogbo wa la gba eléyìí. so tó bá wa ṣe gbà yẹn náà, tó dẹ̀ jẹ́ pé bó ṣe exist yẹn táwọn náà dá exist, existence ẹ̀ kò jọ existence àwa yòókù. bíbẹ rẹ̀ kò jọ bíbẹ àwọn èèyàn, kò jọ bíbẹ àwọn ẹ̀dá. so bẹ́ẹ̀ náà wá ní a wá fi àwọn ìròyìn tó bá sọ pé òun ní a fi ìròyìn yẹn a fi rinlẹ̀ fún, láì ní fi jọ ti kankan nú àwọn ẹ̀dá rẹ̀. so bí ó ṣe rí náà ilé harikí Allah subhanahu wa ta'ala tó fi as-sam'u àti al-basaru tó fi rinlẹ̀ fún rẹ̀. wa huwa as-sami'u al-basir. olùgbọ́ sì ni, olùrí ni. òun náà ló sọ ní al-Qur'an tó sọ pé inna khalaqna al-insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira. olóhun dá àwọn ènìyàn látara omi lọ́gbọ́lọ́gbọ́, látara sperm. so nígbà wọn sọ pé faja'alnahu, lẹ́yìn ìgbà tó wá fọ́ọ̀mù tán tó di èèyàn, wọ́n ní pé faja'alnahu, àwa sọ di sami'an, olùgbọ́, basira, olórí. Allah subhanahu wa ta'ala ó fún wa ní gbígbọ́, ó fún wa ní rírí. ó ṣe wá lẹ́ni tó ń gbọ́, ó ṣe wá lẹ́ni tó ń rí. òun náà ló yìí sọ nípa ara rẹ̀ pé wa huwa as-sami'ul basir, olùgbọ́ lòun, olórí lòun. so eléyìí yóò máa jẹ́ kó yé wa pé gbígbọ́ tí Allah subhanahu wa ta'ala tó fi rinlẹ̀ fúnra rẹ̀ ó yàtọ̀ sí gbígbọ́ tó fi rinlẹ̀ fáwa. gbígbọ́ tiwa ó ní gbèdéke, ó ní haddu. èmi nísìnyí mo ṣe wà yìí nísìnyí, ibi tí mo wà yìí, àwọn tó bá súnmọ́ mi lásán mo lè gbóhùn wọn. ẹlòmíì tó bá fi ẹ̀fọn sétí, in tó ń gbọ́ yẹn lásán náà ni ó ń gbọ́ mọ́. ẹlòmíì bá ń bá sọ nǹkan mi kò ní gbọ́n kankan. walillahi al-mathalul a'la. so gbígbọ́ tiwa ó ní haddu, ó ní gbèdéke. gbígbọ́ tí Allah subhanahu wa ta'ala kò ní gbèdéke. ẹlòmíì tí èèyàn mẹ́ta bá ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà, ó lè jẹ́ pé ọ̀kan ní ó rí dìmú nínú ọ̀rọ̀ tó bá ń sọ. ó lè má rí nǹkan kan gbọ́gàn kí gbogbo ẹ̀ máa kọ lóra wọn, ó má ra àǹfààní àkànṣe ní ogbẹ̀. ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala sam'u rẹ̀ ó rọ kiri ká gbogbo al-masmu'at, gbogbo ohun tí gbígbọ́ máa ń dé bá, gbogbo ohun tí wọ́n bá máa ń ròyìn pé nǹkan yìí wọ́n máa ń gbọ́ ni, gbogbo ẹ̀ pátá yìí náà ni gbígbọ́ Allah subhanahu wa ta'ala ló rọ kiri ká. so ìròyìn Allah subhanahu wa ta'ala ó yàtọ̀ gédégbé sí ìròyìn àwọn ẹ̀dá, kò jọra wọn rárá tọ́, kò jọra wọn rárá. so bí ó ṣe rí náà ni eléyìí.
wa aqulu fil Qur'ani ma ja'at bihi wọ́n máa sọ nípa al-Qur'an mo sì ní láti sọ́kàn nípa al-Qur'an ma ja'at bihi so ibi tá a ti lọ ní pé al-Qur'an kalamullahi ni ibi tá a ti lọ ní pé Allah subhanahu wa ta'ala yatakallam Allahu a máa sọ̀rọ̀ so ìròyìn sísọ̀rọ̀ ìròyìn ká tó nílẹ̀ fún Allah subhanahu wa ta'ala so ó sì jẹ́ sífà dhatiyatun wa fi'liyyah so tọ́wọ́ yẹ pé sífà ìròyìn kan jẹ́ dhatiyah ẹni pé ìròyìn tí pé kò kí ń separate kò kí ń báyánà Allah subhanahu wa ta'ala kò kí ń fi Allah lẹ̀ nígbà kọ̀ọ̀kan ìròyìn tó wà pẹ̀lú Allah subhanahu wa ta'ala láti tipẹ́tipẹ́ ni wọ́n sọ pé fi'liyyah ni ẹni pé ìròyìn iṣẹ́ ni pé a máa sọ̀rọ̀ nígbà tó bá wù so torí ẹ̀ ní àwọn olùmọ̀ sọ pé sifatul kalamu qadimatun naw'i hadithatu al-ahad so ìròyìn kan tó ti pẹ́ iná ni pé ìròyìn ọ̀rọ̀ sísọ Allah subhanahu wa ta'ala láti ti pẹ́ iná ló ti ń sọ̀rọ̀ ìròyìn sísọ̀rọ̀ kò fílẹ̀ nígbà kọ̀ọ̀kan ṣùgbọ́n hadithatul ahad ó ní pé a máa sọ̀rọ̀ nígbà tó bá wù nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní at-Tawrat nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní al-Injil nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní al-Qur'an nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní pé ó bá Nabi sallallahu alaihi wasallam bá sọ̀rọ̀ ó bá Nabi Musa ó bá sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ní pé yóò bá àwọn ẹrú rẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ ìgbéra al-Qiyamah so nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní al-Qur'an à ń bùkátà láti nígbàgbọ́ láti ní àdìsọ́kàn pé al-Qur'anu kalamullahi ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala kì í ṣe ẹ̀dá so bí eléyìí bó ṣe rí iná ni so wa aqulu fil Qur'an máa sọ máa sì máa ní láti sọ́kàn nípa al-Qur'an ma ja'at bihi àwọn nǹkan tí ó wá àwọn nǹkan tí ó mú wá ayatuhu àwọn áyà rẹ̀ ní táwọn áyà al-Qur'an tó mú wá pàbí Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ rẹ̀ ní al-Qur'an yìí al-Qur'an dani Allah subhanahu wa ta'ala òun ló fi sọ̀rọ̀ ní pàápàá òun lẹni tó sọ lọ́rọ̀ ó sọ fún Jibril ló sọ fún Nabi sallallahu alayhi wa ala alihi wa sallam kì í ṣe pé Jibril kà lọ mú nínú al-lawhul mahfuz wà lọ sọ sínú gbáyà Nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá wọn kàṣẹ máa ń sọ rárá Allahu ká fún malaika Jibril alayhi salam malaika yìí òun náà wá mú lọ ká fún Nabi sallallahu alayhi wa ala alihi wa sallam ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما الله ني ماما كانجو pẹ̀lú القرآن síwájú ká tó kà fún ẹ tán ká tó rí filẹ̀ fún ẹ tán so torí pé Ànábì sallallahu alaihi wasallam tí Jibril bá mú Qur'an wá yóò sáré fẹ́ máa kà á tẹ̀lé Jibril torí kó má bàa gbàgbé Allah subhanahu wa ta'ala sọ pé má ṣe kí má kánjú pẹ̀lú al-Qur'ani yìí so ó sì lè gbàgbé inshallah torí ẹ̀ máa sọ pé rabbi zidni ilma máa wá àlékún ìmọ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala máa sọ pé kí Allah subhanahu wa ta'ala kó ṣe kí n kó ṣe àlékún ìmọ̀ fún ẹ bákan náà Allah subhanahu wa ta'ala ní la tuharrik bihi lisanaka lita'jala bihi so má sáré máa mi ahọ́n rẹ̀ nǹkan má sáré máa ka al-Qur'ani tẹ̀lé Jibril má máa kánjú tí a bá ń rí fi al-Qur'ani ṣe má máa kánjú inna alayna jam'ahu wa qur'ana sórí kíkó jọ àti kíkà fún eléyẹn Allah subhanahu wa ta'ala ní ṣe kíni òun ni ó mójútó alámàríyàn fa idha qara'nahu tàbá ti wá ń kà fún pé tí ìránṣẹ́ wa Jibril tó bá ti wá kà fún fattabi' qur'ana bó bá ṣe ń ká yẹn wọn náà máa kà tẹ̀lé ni má kánjú má máa kà á lásìkò tó wọn náà bá ń kà lọ́wọ́ jẹ́ kó kà á tán kí wọ́n wá ṣe kíni kó ẹ̀ṣẹ̀ máa kà so wọ́n ń kà fún ni pé wọ́n sọ sínú gbáyà rẹ̀ kì í ṣe pé wọ́n sọ sínú gbáyà rẹ̀ nítorí wọ́n ń pè ní wahyu pàápàá jùlọ al-Qur'an so al-wahyu ọ̀nà oríṣiríṣi ló ń gbà wá wọ́n bẹ̀rù náà léyìí pé Allah subhanahu wa ta'ala ó kọ́ ni wa katabna lahu fil alwah ó fọ ara rẹ̀ kọ́ fún òjíṣẹ́ tó ṣe kíni tí ó fẹ́ fi nǹkan ránṣẹ́ sí ó
ó sì ń bẹnu eléyìí tẹ́ pé Allah subhanahu wa ta'ala ó sọ ọ́ lọ́rọ̀ ni àsọ lọ́rọ̀ sí kìnnì sí òjíṣẹ́ ìmọ̀ kó sọ directly yẹ bó ṣe fún Musa ó bá Ànábì Musa ó bá sọ̀rọ̀ tàbí kó yẹ kìnnì kí ó fi rán òjíṣẹ́ kó lọ mú bá òjíṣẹ́ rẹ̀ yóò fún òjíṣẹ́ nínú àwọn èèyàn yóò sọ fún òjíṣẹ́ nínú àwọn màláíkà nínú àwọn angels yóò lọ mú bá òjíṣẹ́ nínú àwọn èèyàn so bí al-Qur'an bó ṣe rí náà ni kí wá lè rí lórí pé al-Qur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala kì í ṣe ẹ̀dá Allah subhanahu wa ta'ala ni wa in ahadun min al-mushrikina istajaraka fa ajirhu hatta yasma'a kalam Allah Allahun bá nabi wí inú al-Qur'an inú suratu Tawbah ayah 26 wọ́n ní pé wa in ahadun min al-mushrikin tí kankan náà àwọn kèfèrí náà ẹlẹ́bọ istajarak tó bá ní kó móhun ní jaaru kó móhun ní nébọ̀ kó gbóhun láyè láti máa gbé Madina pẹ̀lú ẹ̀yin mùsùlùmí tí ó sì máa san jizya tí ó máa san tax fa ajirhu Allahu ní gbà láyè o hatta yasma'a kalam Allah tí tóun náà fi gbọ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala Allah pè ní kàlámù rẹ̀ ó pè ní kàlámù rẹ̀ so al-Qur'an kalamullah subhanahu wa ta'ala kí abi Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala yabo isa inú al-aqidatu al-wasitiyyah pé wa min al-imani billahi wa kutubihi nínú ìnígbàgbọ́ sí Allahu àti àwọn tírà rẹ̀ òun ni al-imanu bi anna al-Qur'ana kalamullah òun ni ká nígbàgbọ́ pé al-Qur'an tàrí yẹn ọ̀rọ̀ Allahu subhanahu wa ta'ala iná ni munazzalun in tí Allahu sọ̀kalẹ̀ ni ghayru makhluq kì í ṣe ẹ̀dá minhu bada'a wa ilayhi ya'ud ọ̀dọ̀ Allahu ni al-Qur'an yìí ti wá òun ló sọ lọ́rọ̀ òun ló sọ̀kalẹ̀ wa ilayhi ya'ud ọ̀dọ̀ rẹ̀ náà ni ó sì padà sí nígbẹ̀yìn ayé wa anna Allaha takallama bihi haqiqatan àti ká nígbàgbọ́ pé Allah subhanahu wa ta'ala òun ló sọ̀rọ̀ pẹ̀lú al-Qur'ani ní pàápàá sí sọ̀rọ̀ yìí pé bóyá kàlámù nafsani bóyá ọ̀rọ̀ kan tó wà nínú ọkàn so tí pé Allah subhanahu wa ta'ala wá dá sára nǹkankan kì í ṣe bẹ́ẹ̀ wa anna hadha al-Qur'ana alladhi anzalahu ala Muhammadin sallallahu alayhi wa sallam huwa kalamullahi haqiqatan la kalama ghayrihi àti ká nígbàgbọ́ pé dájúdájú al-Qur'ani tó sọ̀kalẹ̀ lórí fún Muhammad sallallahu alayhi wa sallam yìí ọ̀rọ̀ Allahu gangan ni Allahu ló sọ lọ́rọ̀ ní pàápàá kì í ṣọ̀rọ̀ tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ni inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun asọ dájúdájú asọ al-Qur'ani kalẹ̀ ní ọ̀rọ̀ Lárúbáwá kẹ́ bá lè ṣe làákàyè torí pé àwọn Lárúbáwá ni wọ́n sọ Ànábì kalẹ̀ láàrin wọn tí wọ́n á sọ al-Qur'ani kalẹ̀ lédè wọn wọ́n wà lè mọ̀ pé ọ̀rọ̀ yìí ni kì í ṣe ọ̀rọ̀ èèyàn lásán kì í ṣe ọ̀rọ̀ tí ẹnìkan náà àwọn èèyàn gẹ́gẹ́ bíi tiwọn tó lè sọ ọ̀rọ̀ Rabbul Alamin iná ni eléyìí so bí eléyìí bí ó ṣe rí iná ni so bákan náà nínú àwọn hadith Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ma minkum min ahadin illa sayukallimuhu rabbuhu laysa baynahu wa baynahu turjuman wọ́n ní kò sẹ́ni kankan nù yín àfi kéèké Allah subhanahu wa ta'ala yóò bá sọ̀rọ̀ tí ò ní sí interpreter kankan láàrin òun àti Allah subhanahu wa ta'ala ẹni kankan wa Allah subhanahu wa ta'ala yóò bá sọ̀rọ̀ sunu hadithu mi níbẹ̀rẹ̀ da'wa nabi sallallahu alayhi wa sallam nabi sọ pé man yaxmiluni hatta uballigha kalama rabbi fa inna qurayshan qad mana'uni an uballigha kalama rabbi ta ni ó kún mi lọ́wọ́ ta ni ó ràn mí lọ́wọ́ láti lè jíṣẹ́ ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá mi kalama rabbi Olúwa ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala torí pé àwọn Quraysh wọ́n ti ń kọ́ dí mi wọ́n dí mi lọ́wọ́ láti jíṣẹ́ al-Qur'ani ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala láti jíṣẹ́ rẹ̀ fún àwọn èèyàn so bí eléyìí bó ṣe rí náà ni torí ẹ Ibn Abi Dawud as-Sijistani rahimahullah nínú al-Manzumatu al-Ha'iyya wọ́n ní wa qul ghayra makhluqin kalamu malikina bidhalika dana al-atqiya'u wa afsahu wọ́n ní wa qul ìrẹ́ tó jẹ́ sunna ìrẹ́ tó jẹ́ mùsùlùmí tó fẹ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala wo ètò àti bó ṣe yẹ
máa sọ pé ghayra makhluqin pé kì í ṣe ẹ̀dá o kalamu malikina ọ̀rọ̀ olúwa ẹlẹ́dàá wa kì í ṣe ẹ̀dá rárá. bidhalika pẹ̀lú àdìsọ́kàn yìí dana al-atqiya'u ní àwọn tí wọ́n jólò páyà Allah subhanahu wa ta'ala ni wọ́n fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala wa afsahu wọ́n sì ń là mọ́lẹ̀ wọ́n fi hàn pé ọ̀rọ̀ àdìsọ́kàn táwọn náà lélẹ̀ àwọn ò kí ń ṣe kíni àwọn ò ní gbé pamọ́ tó nínú àwọn hadith tó ń tọ́ka sí pé al-Qur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala àti pé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala kì í ṣe ẹ̀dá nítorí pé Allah subhanahu wa ta'ala kì í ṣe ẹ̀dá gbogbo ìròyìn rẹ̀ pátá kò lè jẹ́ ẹ̀dá àwa ń tiwa ẹ̀dá ni wá gbogbo ìròyìn wa pátá ìsọ̀rọ̀ wa ni ìríran wa ni gbígbọ́ wa ni gbogbo ẹ̀ pátá ẹ̀dá ni wá torí pé ẹ̀dá ni wá ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala rabbul alamin kì í ṣe ẹ̀dá tí ó gbogbo ìròyìn rẹ̀ kò lè jẹ́ ẹ̀dá. sọ nínú hadith anabi sallallahu alaihi wasallam ó kọ́ wa pé ká máa sọ wípé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq mo ń wá ìṣọ́ pẹ̀lú àwọn gbólóhùn Allah subhanahu wa ta'ala eléyìí tó pé kúrò níbi gbogbo aburú eléyìí tí gbogbo aburú àwọn ẹ̀dá aláburú nínú àwọn ẹ̀dá Allah subhanahu wa ta'ala. so kásì a sì mọ̀ pé ká máa wáṣọ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala kò tọ́. so eléyìí ló ń jẹ́ kó yé wa pé ìròyìn kan ní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala náà ìròyìn rẹ̀ kì í ṣe ẹ̀dá nítorí pé tó bá yẹ pé ẹ̀dá ni Ànábì sallallahu alaihi wasallam kò ní ẹ́fà sọ pé ká máa wáṣọ pẹ̀lú ẹ̀dá nítorí pé Ànábì wọn rán láti wá gbógun ti ẹbọ tó wọn ní wàá tún máa rẹkọmẹ́ndì ẹbọ fún wa á rí i pé eléyìí kò pọ́síbù rárá. so bí eléyìí bó ṣe rí náà so lẹ́yìn náà afáwọn ni wa aqulu qala Allahu jalla jalaluhu wal mustafa al-hadi wala ata'awwalu. so bákan náà máa tún máa sọ máa ní láti sọ́kàn wípé qala Allahu olúwa ẹlẹ́dàá mi ó sọ jalla jalaluhu ọba ilé tí ó tóbi tó gbangban wal mustafa bákan náà nábì ta sàlẹ́sà al-hadi tó jẹ́ al-murshid olùfinimànà òun náà sọ ẹni pé àdìsọ́kàn mi máa mú nínú al-Qur'an máa mú nínú sunna nabi sallallahu alaihi wasallam yàtọ̀ sí àwọn tó pé ìròrí lásán náà làwọn fi máa mú àdìsọ́kàn tiwọn philosophy inú philosophy làwọn tó máa mú àdìsọ́kàn tiwọn yàtọ̀ sáwọn eléyàn àdìsọ́kàn tèmi qala Allahu qala rasuluhu inan wala ata'awwalu yóò ní máa ṣe ta'wil eléyìí ti ṣe at-tahrif. so at-ta'wil ó ní oríṣiríṣi ìtumọ̀ ó lè túmọ̀ sí at-tafsir at-ta'wil ó lè túmọ̀ sí at-tafsir kí ẹ bó ṣe wà nínú ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam ilé tí Imam Ahmad tí yọ gbé jáde nínú musnad wọn láti ọ̀dọ̀ Ibn Abbas nípa Nabi sallallahu alaihi wasallam sọ fún mi pé Allahumma faqihhu fi ddini wa 'allimhu at-ta'wil ìrẹ́ olú ẹlẹ́dàá mi bá mi fún ọmọ yìí Ibn Abbas radiyallahu anhuma bá mi fún ní àgbọ́yé ẹ̀sìn wa 'allimhu at-ta'wil tó wá kọ́ ní at-ta'wil yẹn ni pé at-tafsir. torí ẹ̀ ni imamul mufassirin al-imam at-Tabari rahimahullah wọ́n fẹ́ ṣe tafsir aya nínú tafsir wọn wọ́n máa sọ pé al-qawlu fi ta'wil qawlihi ta'ala ọ̀rọ̀ táàfi tú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala yìí ni pé wọ́n kọ́ àwọn ẹ̀rí wa wọ́n sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀. so at-ta'wil wọ́n túmọ̀ sí at-tafsir. bákan náà at-ta'wil a máa túmọ̀ sí haqiqatu shay pàápàá nǹkan àti tí nǹkan máa ń ṣẹ́rí padà sí. so ká sọ pé àtúbọ̀tán nǹkan so ta'wil máa ń túmọ̀ sí nǹkan yẹn. so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó ní hal yanzuruna illa ta'wila. so kí ni wọ́n ń retí yẹn pé hal yanzuruna illa ta'wila ṣé wọ́n ń retí nǹkan kan tó tayọ ta'wil yẹn pé ibi tí àlámọ̀rí yẹn padà já sí kò sí nǹkan kan tí wọ́n ń retí tó tayọ ibi tí àlámọ̀rí yẹn tí ó padà já sí pàápàá rẹ̀. so bákan náà inú ọ̀rọ̀ Nabi Yusuf alayhi salam tó sọ pé ya abati hadha ta'wilu ru'yaya min qablu qad ja'alaha rabbi haqqan.
so ìrẹ bàbá mi eléyìí ni ta'wilu àlá tí mo lá lọ́jọ́ sí yẹn pé eléyìí ni pàápàá rẹ̀ ibi tó padà já sí òun lélẹ́yìí tààrí ibi tí àlá mi padà já sí òun ni tààrí. so bákan náà at-ta'wil a máa túmọ̀ sí sarfu al-lafzi an zahirihi ila ma'nan akhar, yíyí gbólóhùn kúrò níbi ìtumọ̀ rẹ̀ tó ní gangan lọ síbi ìtumọ̀ mi. so eléyìí wá nìyí òun náà gbà lérò níbi pé wala ata'awwalu. ta'wilu pẹ̀lú ìtumọ̀ yóò wá ní ìtumọ̀ méjì. àkọ́kọ́ òun ni pé èèyàn tú gbólóhùn pẹ̀lú ìtumọ̀ tó yàtọ̀ sí zahiru rẹ̀, pẹ̀lú tó yàtọ̀ sí zahiru lafzi. àrí gbólóhùn kan nísìnyí wáyé pé tí awárí ń bẹ̀ wọ́n sọ pé asad lápẹjúwe wọ́n pè é ní asad kìnìún. àwa rí i pé èèyàn ni wọ́n ń pè ní kìnìún, ṣé èèyàn yẹn gangan ṣóhun ni kìnìún? a rí i pé ẹranko kan lámọ̀ tó ń jẹ́ kìnìún. so ṣùgbọ́n wọ́n á pè èèyàn ní asad, àwa rí ẹ̀rí lórí pé kí n torí pé nìyẹn ó jẹ́ ṣùjáà, ó jẹ́ ní tó jákin tí ò kí ń bẹ̀rù, wọ́n fi pè é ní asad. so ta'wil nìyẹn. a gbé gbólóhùn yìí a tú sí nǹkan mi, gbólóhùn tó yẹ pé ọ̀tọ̀ ni tó túmọ̀ sí nípìnlẹ̀, a wá tú sí nǹkan mi nítorí ẹ̀rí pé kí ni ẹni yìí ó jẹ́ akin, ẹni yìí ó jẹ́ akin, ó jẹ́ nǹkan tó yẹ pé kò kí ń bẹ̀rù. so eléyìí nǹkan tó wọlé ń tabá rẹ̀ rí láti fi yí gbólóhùn kúrò níbi ìtumọ̀ tó ní nípìnlẹ̀. so ṣùgbọ́n ta'wil mi tí ò wá lẹ́rìí, eléyìí tí a fà ń takò níbí òun ni ta'wil ká yí gbólóhùn kúrò níbi ìtumọ̀ tó ń túmọ̀ sí nípìnlẹ̀ láì ní ẹ̀rí fún. so eléyìí ni nǹkan tí ò tọ́ iná ni, nǹkan tí ò tọ́ ni. so ìtumọ̀ wala ata'awwalu iná nìyẹn. so wala ata'awwalu yẹn pé wala uharrifu, nítorí pé nǹkan yẹn ni tahrif, wọn náà ń pè ní tahrif yẹn pé sarfu al-lafzi an ma'nahu al-mutabadir ila adh-dhihn biduni qarina. so ká yí gbólóhùn kúrò níbi ìtumọ̀ rẹ̀ ó máa ń jẹ́ pé yóò wá sórí làákàyè yìí, tí ó wá síbi làákàyè yẹn nípìnlẹ̀ láì sí ẹ̀rí fún yàn lórí nǹkan yẹn. so inú àwọn masáìl eléyìí tí afá tí wọ́n qarrara tí wọ́n gbìyànjú láti qarrara níbi àwọn ẹsẹ̀ orin méjèèjì yìí. so aláwọ̀kọ́ ń bẹ òun ni ọ̀rọ̀ wọn tí wọ́n sọ pé wa aqulu fil Qur'ani. so wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú sísọ̀rọ̀ nípa al-Qur'an, àdìsọ́kàn wa nípa al-Qur'an lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn sàhábà. so nítorí pé nínú àwọn àlámọ̀rí tó tóbi tí ó sì jẹ́ nǹkan tó lágbára nínú àdìsọ́kàn nínú ẹ̀sìn wa wọ́n ní àlámọ̀rí al-Qur'an, nítorí ìyapa ẹnu tó tóbi tó ṣẹlẹ̀ nípa rẹ̀ láàrin àwọn onísùnnà àti àwọn tí wọ́n kì í ṣe onísùnnà, pẹ̀lú pé wọ́n ń sọ pé al-Qur'an kì í ṣe ẹ̀dá, kì í pé ẹ̀dá ni, kì í ṣe ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala. àti pé àwọn tó bá sọ pé ọ̀rọ̀ Allah ni nínú wọn, wọ́n gbà wípé ọ̀rọ̀ Allah ni gẹ́gẹ́ bá yín sọ pé ẹrú Allah ni lágbájá, ẹranko yìí ẹ̀dá Allah ni, àbí mọ́sálásí ilé Allah ni. tó bá yẹn fi ilé tàfi ń ti sí Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé ilé yẹn ẹ̀dá ni, bá ṣe ń fi ara mi bá ṣe ń fi ẹrú ti sí Allah pé Abdullahi ni lágbájá tó jẹ́ pé ẹ̀dá ni lágbájá yẹn. so bẹ́ẹ̀ làwọn náà máa ń fi al-Qur'an ti sí Allah pé kalamullahi lójú pọ́nà pé bóyá jẹ́ kalamullahi yẹn ẹ̀dá Allah ni. so eléyìí ni nǹkan tá ń bùkátà láti sá fún, láti ṣọ́ra fún iná ni alámàrí. nítorí pé alámàrí yìí ni alámàrí kan tẹ́ pé inú ìpìlẹ̀ àwọn ahlus sunnah wal jama'ah ni tó bá sì yapa níbẹ̀ ìrọ̀ ẹni bẹ́ẹ̀ ìmọ̀ kó jẹ́ kèfèrí tàbí kó jẹ́ oníbídà tí bídà rẹ̀ tó nípa. nítorí al-Imam Ahmad rahimahullah ta'ala wọn ni al-Qur'anu kalamullah, al-Qur'an ẹ̀dá Allah ni laysa bi makhluq, kì í ṣe al-Qur'an kalamullah, astaghfirullah. wọn ni al-Qur'anu kalamullah, al-Qur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala laysa bi makhluq, kì í ṣe ẹ̀dá Allah subhanahu wa ta'ala. wa man qala makhluqun faqad kafar, ẹnikẹ́ni tó bá sọ pé ẹ̀dá ni al-Qur'an, pé Allahu dá gẹ́gẹ́ bó ṣe dá àwọn ẹ̀dá yòókù ni, ìrọ̀ bẹ́ẹ̀ ṣe kèfèrí. so eléyìí ni more than 500 scholars iná ni wọ́n sọ̀rọ̀ yìí nínú àwọn salaf náà tó ń ti rí kọjá. al-Imam al-Lalaka'i rahimahullah inú
sharhu usuli i'tiqadi ahli sunnati wal jama'a wọ́n mú àwọn ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ àwọn olùmọ̀ yìí tí wọ́n pọ̀ gan tí wọ́n jẹ́ kó yé wa pé ẹni tó bá ń sọ pé al-Qur'anu ẹ̀dá ni irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni. so bí ilé ìbùsẹ̀rí náà ni tó bákan náà wọ́n tún fi rìn lẹ̀ fún wa pé al-Qur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni ọ̀rọ̀ inú ọ̀rọ̀ rẹ̀ iná ni yẹ bí a ṣe rí inú àyà tó síwájú fa'ajirhu hatta yasma'a kalam Allah fàyè gbà tí tí ó fi gbọ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala. tó bákan náà ẹ̀sìn orin méjì ó ń jẹ́ èsì ọ̀rọ̀ fún àwọn oníbídà àwọn tí wọ́n ń sọ nǹkan mí tó yàtọ̀ sí àdìsọ́kàn ilé tó lálàáfíà yìí nínú àwọn al-Mu'tazila àwọn tó ń sọ pé al-Qur'an ẹ̀dá ni kìí ṣe ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala. wọ́n a máa mú ìròyìn sí sọ̀rọ̀ wọ́n máa mú kúrò fún Allah subhanahu wa ta'ala pé rárá Allahu kìí sọ̀rọ̀ so eléyìí ní àánú iná ni. so bákan náà ó tún kó ìfèsì fún àwọn Asha'ira àti àwọn Maturidiyya sínú láwọn tí wọ́n ń sọ pé al-Qur'anu hikayatun an kalamillahi nafsi so pé ó ń nàrétì ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala kìí ṣe nǹkan pé Qur'an tààrí kìí ṣe nǹkan ní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n narration ló jẹ́ fún ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala lè tẹ́ pé inú ọkàn Allah subhanahu wa ta'ala ló wà. sallahu al-musta'an gbélé pátá àwọn kan tí ó tọ́ láti máa sọ iná ni al-Qur'an kalamullah ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni kìí ṣe ẹ̀dá. so bákan náà gẹ́bà ìsọ síwájú al-Qur'an tàbá àdìsọ́kàn wa nípa al-Qur'an nǹkan tẹ́ pé a mú láti inú al-Qur'an láti inú sunna ni àdìsọ́kàn wa nípa àwọn ìròyìn Allah subhanahu wa ta'ala kankan tá mú nípa láti inú al-Qur'an ni bákan láti inú sunna nabi sallallahu alayhi wa alihi wa sallam. eléyìí ni suluku as-salama ìtọ́lànà tó tọ́ ìtọ́lànà tó là kúrò níbi àdánwò mọ̀lélẹ̀ pé ìtàbá fẹ́ fẹ́rin lẹ̀ fún Allah subhanahu wa ta'ala mú láti inú al-Qur'an mú láti inú sunna nabi sallallahu alayhi wa ala alihi wa sallam. bákan náà manhaj ìlànà ahlu sunnati wal jama'a níbi agbárin al-asma' wa sifat àwọn orúkọ àtàwọn òròyìn Allah subhanahu wa ta'ala wọn ni ithbatu ma athbatahu Allah li nafsihi wa ma athbatahu lahu an-nabiyyu sallallahu alayhi wa ala alihi wa sallam. in tí Allah bá fẹ́rin lẹ̀ fún rẹ̀ a fẹ́rin lẹ̀ fún nta nabi sallallahu alayhi wa sallam tó bá fẹ́rin lẹ̀ fún Allah subhanahu wa ta'ala a fẹ́rin lẹ̀ lórúkọ àti níròyìn láì ní máa ṣe ta'wil àní máa yí ìtumọ̀ rẹ̀ kọ́ ilé ìtumọ̀ rẹ̀ ilé láì lẹ́rìí láì ní máa ṣe ta'til láì ní máa takò pé Allah ò ní ròyìn láì ní máa ṣe tamthil láì ní máa fi jọ nǹkan kan nínú àwọn ròyìn ẹ̀dá rẹ̀ bákan náà àní máa ṣe takyif àní máa sọ pé orí báyìí a máa mú àpèjúwe wá fún pé báyìí lórí báyìí ní ròyìn rẹ̀ rí torí pé ń tàn ròyìn ń tà rírí náà ni ń tà rí tà mọ̀ tà fojú wa gán rí tà sí lé rí àfi tà fi kú tàbá tó kú náà látòrí Allah subhanahu wa ta'ala innakum lan taraw rabbakum hatta tamutu ayélujájú ẹ̀ lè rí Allah subhanahu wa ta'ala olú ẹlẹ́dàá yẹn títí tẹ́ fi kú tó bá di alqiyama a máa rí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ṣe padà wá nínú àwọn ẹ̀sìn orin ilé tí ó tún bá insha Allah azza wa jal. so ibi ni a dúró sí inú ìdánilẹ́kọ̀ọ́ yìí bí idhnillahi ta'ala. Allahu ta'ala a'la wa a'lam. subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.